Èèyàn lé èyí tún lágbára o pẹ̀lú ọ̀rọ̀ àǹtí wa Tóbi o. Bí a ṣe gbọ́ o, wọ́n ní ṣe ni àǹtí wa Tóbi, wọ́n ní ṣe ló ń bẹ̀bẹ̀ kiri. Wọ́n ní àǹtí wa Tóbi ń bẹ̀bẹ̀ kiri pé kí Queen Naomi dáríjì òun o, kí Kábíyèsí dáríjì òun o, kí bàbá Kábíyèsí dáríjì òun, káwọn yèyé mẹ́ta dáríjì òun, kí ìyálájé dáríjì òun wípé òun mọ̀ pé òun ti ṣẹ̀, wípé kí wọ́n dáríjì òun. Bí a ṣe gbọ́ nìyẹn, èèyàn lé. Wọ́n ní ó tẹ̀síwájú pé ọmọdé ò lè mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́, wípé òun mọ̀ pé òun ṣe Kábíyèsí o, wípé kí Kábíyèsí dáríjì òun. Èèyàn lé. Kí ni àǹtí wa Tóbi ń tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ fún gan-an? Bí a ṣe gbọ́ nìyẹn tí wọ́n ní ó lọ sí Royal Mansion, ó lọ bá Queen Naomi, òun àti ọ̀nkú ẹ̀, wípé wọ́n dúró, wọ́n ní Queen Naomi rí wọn, wọ́n ní Queen Naomi wọ́n tẹ̀síwájú, wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn pẹ̀lú mọ́tò, wípé torí wọ́n ń jáde, wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí pariwo kí Queen Naomi kan dúró, ìyá Tádé ní káwọ́ ẹ dúró, mo fẹ́ rí yín ni. Wọ́n ní ìyá Tádé ní káwọ́ ní kí ló dé. Ṣé òun ò ti sọ fún yín pé kẹ́ má wá òun wá sí Royal Mansion mọ́? Ṣé òun ò ti sọ fún yín? Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí rojọ́ nìyẹn nípa ọ̀rẹ́ èyí tí Kábíyèsí fi ṣe PA. Wọ́n ní Queen Naomi ní ẹ̀yìn kí ló wá dé, kí wá lẹ́jọ́. Tí Kábíyèsí bá fi ọ̀rẹ́ ẹ̀ ṣe PA, ṣé Kábíyèsí ò lẹ́tọ̀ọ́ láti fi ọ̀rẹ́ ẹ̀ ṣe PA ni? Àbí tí Kábíyèsí bá fẹ́ ọ̀rẹ́ ẹ̀, ṣé Kábíyèsí ò lẹ́tọ̀ọ́ láti fẹ́ ọ̀rẹ́ ẹ̀? Ṣé bọ́ bá ní Kábíyèsí wọ́n bá lórí ohun gbogbo ni? Èèyàn lé, kì í ṣe nǹkan kékeré rárá, ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká jọ bọ́ sínú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èèyàn lé, wọ́n ní ó bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ wípé ìbànújẹ́ ló jẹ́ fún un láti darapọ̀ mọ́ àwọn olórí èyí tí wọ́n lọ fi bí ìránṣẹ́ sí Queen Naomi. Torí bí a ṣe gbọ́ ọ̀rọ̀ bí yẹn, wọ́n ní ṣe ni ojú arákùnrin tó gbé bí yìí lọ síbẹ̀, wọ́n lójú ẹ̀ fọ́ ni nítorí pé Kábíyèsí fi gégùn nítorí ọmọ wọn wà nínú ilé nígbà tí wọ́n deliver bí yìí. Èèyàn lé, wọ́n ní Olori Tobi ń bẹ̀bẹ̀ wípé gbogbo nǹkan tóun ti ṣe láti máa fi ìga pẹ̀lú Queen Naomi, wípé òun mọ̀ pé wọ́n ń ṣe èèyàn tó yẹ pé òun yẹ kó òun yájú sí nítorí wípé Ọlọ́run ń lo Queen Naomi. Ó lóun ti lè fi ẹnu sọ ìsọkúsọ o. Ó ní ṣùgbọ́n kí Queen Naomi wáàyè láti dáríjì òun. Bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ókè gbogbo ẹ̀ṣẹ̀ tó ń bẹ̀ yìí, ìpè kí ló dé tí wọ́n náà tó fi ń ṣe gbogbo ẹ̀. Wọ́n ló lóun ò mọ nǹkan tó ṣe òun o. Wọ́n ló lóun ò mọ nǹkan tó ń ṣe òun, wípé àtìgbà tóun ti bímọ lòun ti ń hùwà yẹn o. Wípé òun ò mọ nǹkan tó ń ṣe òun, wípé kán dáríjì òun o. Wípé ìyálájé gan kì í ṣe ẹni tó yẹ kóun yájú sí. Wípé lóòótọ́ ìyálájé ṣe àwọn nǹkan kan tó dùn ún. Wípé ṣùgbọ́n kò yẹ kóun ṣe gbogbo àwọn ìwà tóun hù sí wọn. Wọ́n ní wọ́n sọ wípé òkè Queen Naomi ní kó má wá sílé òun, fi Queen Naomi lọ́rùn sílẹ̀. Wọ́n ní bàbá wa parọ́pò ló ń sọ gbè yìí fún un. Wọ́n ní toró kúnlé ó lọ bẹ parọ́pò ni. Wípé má lọ sọ́dọ̀ Queen Naomi mọ́, dúró síbi tọ́kọ ẹ bá fi ẹ́ sí. Wọ́n ló ní òun ti di born again ní ìsìn, òun gan fẹ́ máa gbàásùn ọ̀rọ̀ Ọlọ́run ní ìsìn ni.
ipò òun ti di born again o, ipò òun ò ní ṣẹ̀ṣẹ̀ kankan mọ́, òun ò ní bá wọn ṣe ìkà mọ́. Wọ́n ní parọ́pò ní tó bá ti mọ̀ ìpè ìkà ò pé rere ló pé kó múra sí rere ẹ̀. Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré rárá, nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní ṣe làǹtí wa Tóbi ń bẹ̀bẹ̀ o. Wọ́n ní kábíyèsí ní pé àwọn ò ní nǹkan kan táwọn fẹ́ sọ sí ọ̀rọ̀ wọn, ju pé táwọn bá ní kàn ṣe nǹkan tí wọ́n bá ti ṣe àwọn máa pa wọ́n tì ní. Ẹ̀yin náà dẹ̀ rí pé kábíyèsí pa wọ́n tì lẹ́nu ijọ́ mẹ́ta, ẹ̀yin aráalé. Kábíyèsí pa wọ́n tì o, nítorí pé wọ́n ní ṣe ni Tóbi kó gbogbo àwọn fámílì ẹ̀, ó kó wọn lọ sí oil and gas company ọ̀nkú ẹ̀. Recently la gbọ́ pé Queen Naomi lọ lé ọ̀nkú ẹ̀ yẹn jáde ńbẹ̀. Wọ́n ní àwọn cousin ẹ̀ gan, wọ́n ní gbogbo wọn náà wà ńbẹ̀ bíi 5. Wọ́n ní Queen Naomi lọ lé gbogbo wọn, wọ́n fáyà gbogbo wọn ni, nítorí lọ́ọ̀yà ti fún wọn láṣẹ láti lé gbogbo wọn kúrò. Ẹ̀yin aráalé kìí ṣe nǹkan kékeré o. So right now wọ́n ní ṣe ni àǹtí wa Tóbi ń bẹ̀bẹ̀ kiri, nǹkan tá a gbọ́ nìyẹn. Ọlọ́run Elédùmarè á di gbogbo etí tó ń gbọ́ mi, Ọlọ́run á bá mi dùn yín nínú o. À ń ṣe advert fún collection center store, ẹ̀yin èèyàn lé. Collection center store wọ́n ń ta bàtà ọkùnrin láti size 8 títí dé 14, ẹ̀yin ẹlẹ́sẹ̀ ńlá. Ẹ bá wọn rajà, ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Wọ́n ń ta Italian shoe, wọ́n ń ta palm, wọ́n ń ta slippers, wọ́n ń ta sandal. Italian tó jẹ́ pé tẹ́ ẹ bá wọ̀ ó máa pẹ́ kó tó bàjẹ́ ni. Wọ́n ń ta fashion bags lóríṣiríṣi. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Wọ́n ń ta 14 karat gold, wọ́n ń ta 18 karat gold. Gbogbo àwọn ọjà wọn ó ṣàprápra ni o. Wọ́n ń tàtàkùtà. Àwọn ọjà, àwọn bàtà tẹ́ ẹ bá rà lọ́wọ́ wọn ó máa ń last ni. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́ o, àmín. À ń polówó fún Royal Beauty Store. Wọ́n ń ta fìlà, oríṣiríṣi fìlà èyí tẹ́ lè dé sí aṣọ, kaftan, agbádá, bùbá, ìró, gbogbo ẹ̀ lẹ lè dé sí. Ẹ kàn sí wọn ní Royal Beauty Store@gmail.com. Royal Beauty Good and Store@gmail.com. Kò sí fìlà tẹ́ fẹ́ tí wọ́n ní, lóríṣiríṣi kọ́lọ̀ ni. Ẹ kàn sí wọn ní Royal Beauty Good and Store@gmail.com. Ọlọ́run Elédùmarè á ran gbogbo wa lọ́wọ́ o, àmín.